karima ya ayyuha rasulu balligh ma unzila ilayka min rabbika wa in lam taf'al ma balagta risalatahu wallahu yasimuka minan nasi ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب له طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى oníṣọ̀lá o mo pé bá àpòyá akọni àfidálẹ́lẹ̀ gàràgà ó nílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ náà ni ewu Ìlọrin ọmọ ní borí bàbá o bá mi àgbà bàbá wọn bá lù ú Ìlọrin bàbá ló tún lẹ́kan lọ́dún Álìmí ọmọ Álìmí ni mò ń wí o ọmọkùnrin ní borí bàbá mo ní ẹgbẹ́ra nílẹ̀ kẹ́ẹ̀dìdẹ́ ẹ̀yìn lẹ́lòlì ìjọ ọ̀pẹ́yẹ yín mo ti wí lọ́jọ́ tó pẹ́ ọjọ́ àbínisáyé ọjọ́ lámàmà ni ó ìrántí ọjọ́ ìbí kìí ṣeré ẹni bá mọnú òní ó mọ pẹ́ dún bàbá mo ní kẹsì ọba jẹ kó pẹ́ o kẹrin kése Álìmí ò ní parẹ́ pàrọ̀ títí ráyéráyé ọmọ olóko mẹ́rin ìwọ náà ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́.